Basira coded sọ ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀. Àṣírí ikú tó pa Kọ́hún onítìátà tú síta. Bọ́rọ̀ iná tó jó iléeṣẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ṣe jẹ́ rèé, ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùn-ún-rẹ́rẹ́. Àwọn olólùfẹ́ Wasila coded ìyẹn Bímpé Akíntúndé ti jáde síta láti wá gbèjà òṣèré tíátà náà látàrí ohun tí ọkọ rẹ̀ ṣe fún un. Bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ rẹ̀, ṣùgbọ́n orin òwe ló máa ń gbé sábẹ́ fídíò rẹ̀, èyí tó lè mú ìrònú bá Wasila coded. Táwọn èèyàn kan sì ń kan sáárá sí Wasila coded wípé kò jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ mú ìrẹ̀wẹ̀sì àti ìpòrúurú ọkàn bá. Láìpẹ́ yìí ni ọkọ arábìnrin náà gbé fọ́nrán kan síta níbi tó ti ń kọrin pé ẹni tó sọrú òun nù ó ti bọ́ fún un, aṣọ ò bọ́ mọ́yẹ mọ́, ojú ti tì wọ́n. Ẹni tó mọyì òun lòun máa tà fún, nítorí ìgbà ìpọ́njú lèèyàn máa ń mọ̀rẹ́. Èyí tó mú káwọn èèyàn máa sọ pé ìwà rẹ̀ ò jọ ti ẹni tó ní ọgbọ́n lórí tàbí ẹni tó jẹ́ àgbàlagbà. Wasila coded sọ pé nígbà tí òun bá ti gba abẹ́rẹ́ tó máa ń jẹ́ kóbìnrin lóyún, ó ní òun kò kí ń rọ́kùnrin náà láti súnmọ́ òun kó tó rí pé òun jọ̀jà wá lóyún eléyìí. Wasila ní látìgbà tóun ti lóyún yìí ni ẹ̀rù ti ń bọ òun, tóun ò sì lè gbàgbé bóun ṣe dákú lóko eré kan tóun lọ nílùú Ìkòròdú. Ó sì ní ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti gba ìtọ́jú pàjáwìrì kó tó di pé òun bímọ, tí ìfúnpá òun sì lọ sílẹ̀ títí tóun fi bímọ náà. Ó ní àìmọye ìgbà lòun máa ń lọ sílé ìwòsàn tó jẹ́ pé àwọn èèyàn sì ń ríran ikú sóun nígbà tóun wà nínú oyún ọmọ náà. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé fún ara òun lòun wa ara òun lọ sílé ìwòsàn tóun sì bímọ náà. Wasila sọ pé fún ara òun lòun wa ara òun lọ sílé níjọ́ kejì lọ sílé, bó tilẹ̀ jẹ́ pé wọ́n rán ìdí òun torí pé ọmọ náà tóbi. Kọ́hún onítìátà kú. Kọ́hún, ọ̀kan lára òṣèré ilẹ̀ wa, ti dolóògbé lánàá. Kọ́hún jáde síta lọ́dún 2020 láti sọ ohun tó ń là kọjá nínú ìfèròrò tó ṣe lọ́dún náà. Ni ọkùnrin náà ti sọ pé iná jó gbogbo dúkìá òun àti ilé àti stúdíò òun, tí àti jẹun jẹ́ wàhálà fún òun, tí àìsàn sì ṣe òun pẹ̀lú omijé lójú lọkùnrin náà fi sọ ìrírí rẹ̀ nígbà náà, èyí tó mú káwọn èèyàn dáwó fún un. Ní báyìí òṣèré náà ti dágbére fáyé, táwọn èèyàn sì gbàdúrà fún pé kọ́lọ́run kó tẹ́ sáfẹ́fẹ́ rere. Iná mà ti jó iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ìyẹn Fresh FM nílùú Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lánàá lọ́wọ́ ìrọ̀lẹ́. Gbogbo akitiyan àwọn òṣìṣẹ́ náà láti dáwọ́ iná náà dúró káwọn panápaná tó dé ló já sí pàbó nítorí pé iná náà le gan ni. Àwọn yàrá ibi tí wọ́n ti ń gbé ìròyìn síta sáfẹ́fẹ́, àwọn ẹ̀rọ olówó ńlá iyebíye ni iná náà bàjẹ́, tí iléeṣẹ́ náà ò tí ì lè sọ pàtó iye owó tí iná náà bàjẹ́. Àwọn èèyàn ti ń gbàdúrà fún Yínká Ayéfẹ́lẹ́ báyìí pé Ọlọ́run á mú lọ́kàn le, ilé ọba tó jó ẹwà ló bùkún, àti pé Ọlọ́run á pèsè fún un, àti pé irú ẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́